Mo kí gbogbo ẹ̀yin lólùfẹ́ mi tó ń wò mí nílé lóko lẹ́yìn odi. Ṣé àlàáfíà ni mo bá gbogbo yín? Ọdẹ ọdún bí àjíǹde ara máa jẹ́ o. Gbogbo ojú tó ń wò mí yìí lágbára Èdùmàrè, ẹ ò ní fojú sunkún ọmọ lágbára Èdùmàrè. Ẹni títí ẹ ti bàjẹ́ kò ní bá ti ń jẹ́ o lágbára Èdùmàrè. Ẹ̀yin lólùfẹ́ mi, ẹ jọ̀ọ́ information kan ni mo tún gbọ́ tí mo ní kí n tún sáré wá fún yín. Lórí social media náà ni mo ti get information tí mò ń sọ fún yín yìí. Bóyá bẹ́ẹ̀ wá ni o, bóyá bẹ́ẹ̀ wá kọ́, but ẹ mọ̀ pé èmi ò kì í so base lórí nàláì because tí kò bá rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí à ń gbọ́ lórí social media kò ní máa jáde. Mo dẹ̀ máa ń sọ kinní kan fún yín lórí platform mi pé ẹ̀yin lólùfẹ́ mi, má ṣe lóògùn má mọ̀ tó o bá ti ṣe gbà wípé àwọn èèyàn máa mọ̀ ṣáà ni. Ẹ gbọ́, ṣé lóòótọ́ ni Queen Naomi ó ti gbé kábíyèsí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ Ọ̀jájá number 2 ó ti gbé wọn lọ sí customary court látàrí wípé ó ní ó ti sú òun bí kábíyèsí ṣe ń tẹ́rẹ́tì òun ní gbogbo ìgbà, bó ṣe ń sọ pé dandan márèjì yìí gbọ́dọ̀ padà wáyé, márèjì yìí gbọ́dọ̀ padà wáyé, òun gbọ́dọ̀ padà wá sáàfin. Ó ló ti sú òun. Ṣé lóòótọ́ ni Queen Naomi gbé ọba wa lọ sí customary court? Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni èmi ò rí pé Naomi lè ṣe irú nǹkan báyìí o. Mi ò rí pé Naomi ó lè ṣe irú nǹkan báyìí, but gẹ́gẹ́ bí information tó tó mi lọ́wọ́, wọ́n ní Naomi sọ wípé ó ti sú òun pé gbogbo ìgbà ni kábíyèsí ló máa kọ̀ǹtẹ́rẹ́tì òun ṣá pé ó gbọ́dọ̀ padà sáàfin, ó gbọ́dọ̀ padà sáàfin, òun ò ní fi ẹ́ lọ́rùn sílẹ̀ àfi tóun bá fẹ́ ọrùn kú họ, gẹ́gẹ́ bí òwe ẹ̀yin Yorùbá tẹ máa ń pa lórí pé ọrùn kú họ òun làparò ń kú sí. Wọ́n ní bẹ́ẹ̀ ni bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ lọ́ ṣe ń ṣe sí Naomi pé ọrùn kú họ làparò ń kú sí o, èkùrọ́ lalábàkú ẹ̀wà èmi àti ẹ o, tí mi ò bá fẹ́ mi ò ní fi ẹ́ lọ́rùn sílẹ̀ o. Wọ́n ní Naomi wá sọ pé ó ti sú òun. Ó ní àti pé kábíyèsí tó ń fi ikú dẹ́rù bà òun pé tóun ò bá ti fẹ́ òun bóyá òun máa jáde láyé, òun máa kú, òun máa ṣe gbá kan, òun máa ṣàwo kan, bóyá látàrí ìmùlẹ̀ tí wọ́n mu. Èyí ló mú kí Naomi kó gbé ọba lọ sí customary court. Nígbà tó débẹ̀ ó kẹ́jọ́ ó rò fún wọn pé òun fẹ́ mọ ráìtì òun gẹ́gẹ́ bí citizen of Nigeria, gẹ́gẹ́ bí ọmọ bíbí ìlú Nàìjíríà. Ṣé òun ò tiẹ̀ ní àṣẹ kankan ni? Ṣé òun ò ní agbára kankan fún ara òun ni? Àbó òun ò ní àṣẹ kankan fún ara òun tóun lè sọ pé nǹkan báyìí lòun fẹ́, nǹkan báyìí lòun ò fẹ́? Gẹ́gẹ́ bí court wọ́n dẹ̀ sọ àwọn ráìtì ẹ̀ fún pé o ní ráìtì o, o ní ráìtì báyìí, o ní ráìtì báyìí, o ní ráìtì báyìí, gẹ́gẹ́ bí ọmọ bíbí ìlú Nàìjíríà, gẹ́gẹ́ bí citizen of Nigeria, pé wọn náà ní ráìtì títí ẹ o. Okay? So bí Naomi ṣe kẹ́jọ́ tó rò fún wọn ní kóòtù ni pé òun fẹ́ kí wọ́n bóun pàṣẹ fún kábíyèsí kó jáwọ́ kò lọ́rùn òun, kó má tiẹ̀ bóun sọ̀rọ̀ fífẹ́ as at now, pé lọ́wọ́lọ́wọ́ tóun tiẹ̀ wà pé orí òun ti kún fún oríṣiríṣi nǹkan, pé in fact pé orí ń fọ́ òun ò tiẹ̀ ní àlàáfíà tààràtàrà, kán bóun pàṣẹ fún kábíyèsí, kán bóun sọ fún kábíyèsí pé kó jáwọ́ kò lọ́rọ̀ òun completely, pé tóun bá tiẹ̀ sì máa padà, pé tí Ọlọ́run bá kọ́ o, tóun bá sì máa padà sáàfin kò ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí, kí kábíyèsí tiẹ̀ kọ́kọ́ jáwọ́ kò ní ọrùn òun náà. Mo rò pé àwọn kóòtù náà bá wò pé ok, tó bá yẹ pé nǹkan tó fẹ́ nìyẹn, jẹ́ ká gbọ́ ti ẹnu bàbá náà, ká gbọ́ nǹkan tí ó ṣẹlẹ̀. Wọ́n ṣe gbá bàbá láago nìyẹn pé kí ni nǹkan tó transpire láàrin ẹ̀yin àti Naomi tó fi di pé ó mú ẹjọ́ yín wá sí ọ̀dọ̀ àwọn. Bàbá bá ní kò sí nǹkan kan tó wà láàrin àwọn ju pé ó kàn déédéé sọ pé òun ò ṣe mọ́ náà ni, òun dẹ̀ sọ pé kò sí ohun tó jọ, pé ọrùn kú họ ni àparò ń kú sí, pé kò síbi tó ń lọ, pé ìyàwó òun ni, ìyàwó òun náà ni, pé kò síbi tó ń lọ. Naomi ní ṣé ẹ tún ti gbọ́, ṣé ẹ ti gbọ́ pé àní nǹkan tóun sọ pé òun ò fẹ́ náà lélẹ́yìí. Kẹ́nìkan máa sọ pé dandan òun gbọ́dọ̀ ṣe nǹkan tí ọkàn òun ò ṣe, pé nǹkan tó jẹ́ kó òun wá sọ́dọ̀ yín náà lélẹ́yìí, pé ṣé
òun ò láṣẹ lórí ara òun mọ́ ni àbí nǹkan téèyàn kan bá ti sọ pé kóun ṣe dandan ni kí òun ṣe òun gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara tòun òun lòun ní ara òun so ṣé òun ò láṣẹ fún ara ti tòun pé nǹkan báyìí lòun fẹ́ nǹkan báyìí lòun ò fẹ́ so gẹ́gẹ́ bí òfin Nàìjà àwọn kóòtù jẹ́ kó yé pé wẹ́ ó láṣẹ lórí ara ẹ̀ àmọ́ ibi tọ́rọ̀ gbé dé yìí àwọn gbọ́dọ̀ fi egun òtòlótó náà ni Naomi ní àníṣe òun ò ṣe mọ́sẹ̀ kí kóòtù bóun pàṣẹ fún bàbá wa Ọ̀jájá nọ́mbà 2 pé kán jáwọ́ kúrò lọ́rùn òun pé òun ò ṣe mọ́ ẹni lólùfẹ́ mi ẹjọ́ ẹ̀yin náà kú ti mọ̀ pé mi ò kú níyé bẹ́yìn bí ò bá kúkú ti sí ẹ̀yin kò kúkú sí èmi ẹ má bá mi share fídíò yìí ẹjọ́ ẹ bá mi share bẹ́ẹ̀ ṣe ń bá mi share tó ń lọ wàràwàrà tó ń káàkiri gbogbo àgbáńlá ayé mo dúpẹ́ lọ́wọ́ yín gan ẹ túbọ̀ máa bá mi share fún àǹfààní ẹ̀yin tí ẹ wá ti subscribe ó yá ẹ bá mi subscribe kájọ máa jẹ ìgbádùn ètò yìí lọ ẹ subscribe gbogbo ọwọ́ tẹ́ ẹ fi ń tẹ subscribe yẹn ẹ ò ní fi gbọ́mọ sí lágbára Èdùmàrè àṣẹ wá àṣẹ Èdùmàrè yà ká wá tẹ̀síwájú lórí ọ̀rọ̀ Naomi yà so inú tó wá bí Naomi débi wípé ó tún sọ níbẹ̀ wípé ìgbà tẹ̀tẹ̀ ní kóun tiẹ̀ padà sọ́dọ̀ ọba tóun sọ pé òun ò padà sí ọ̀dọ̀ ẹ̀ nígbà tí òun ti kú lọ́dọ̀ ẹ̀ tóun ti gbé Tadéníkàrò kú lọ́dọ̀ ẹ̀ ẹ bóun bi ọba léèrè ìtọ́jú wo ló fún Tadéníkàrò ìtọ́jú wo ló ṣe lórí Tadéníkàrò pé ìtọ́jú kékeré báyìí bàbá ò ṣe lórí ọmọ ẹ̀ pé òun fún ara òun náà lòun ń tọ́jú ọmọ òun ó ní aṣọ́lé náà òun ò tiẹ̀ complain pé kò tiẹ̀ dùn òun ó tọ́jú ọmọ o kò tọ́jú ọmọ o kò dùn òun pé òun á máa tọ́jú nǹkan òun wọ́n bá tún kọjú sí bàbá kí ló dé ẹgbẹ́ wọn ní ẹ̀ tọ́jú ọmọ látìgbà tí òun ti gbọ́mọ kúrò ní ọ̀dọ̀ yín kábíyèsí ní irọ́ o kò rí bẹ́ẹ̀ o òun tọ́jú ọmọ pé ṣé bó òun ń sẹ̀ǹdì owó sí i òun ń sẹ̀ǹdì owó sí i bíi kóun sẹ̀ǹdì bíi mílíọ̀n 5 bíi mílíọ̀n 10 bíi mílíọ̀n 7 bíi mílíọ̀n 2 ń gbà mí pé but kò kí ń gbà ó ń dá padà so kí ni nǹkan tẹ́ tó wá fẹ́ kí òun ṣe bówó náà ló máa fi tọ́jú ọmọ owó náà dẹ̀ lòun ń fún tí ò dẹ̀ gbà lọ́wọ́ òun yìí wọ́n bá ní ń gbọ́ Naomi bàbá ní àwọn ń fún ẹ ní owó pé o ò gba owó yìí lọ́wọ́ àwọn ó dẹ̀ níwọ̀n tọ́jú ọmọ ló ní ẹ ṣe gan ló ní ẹ bá mi béèrè lọ́wọ́ bàbá owó tí wọ́n ń sẹ́ǹdì sí mi owó kí ni wọ́n pè ǹjẹ́ wọ́n sọ wípé owó Tadéníkàrò ni pé this money is for Tadéníkàrò ó fẹ́ raṣọ o ó fẹ́ ra bàtà o owó oúnjẹ o owó square o òun lélẹ́yìí o ǹjẹ́ bàbá sọ bẹ́ẹ̀ ó ní gẹ́gẹ́ bí ó ní lójú ti tòun owó tí wọ́n ń sẹ́ǹdì sóhun tóun rí yẹn gẹ́gẹ́ bí wípé wọ́n fi ń ṣe bí àbẹ̀tẹ́lẹ̀ bíi pé jẹ́ kí n fi tù lójú jẹ́ kí n fi fà mọ́ra òun lówó tí wọ́n ń sẹ́ǹdì sóhun òun dẹ̀ sọ pé òun ò ní ìdí ẹ̀ pé orí nǹkan tóun sì dúró lé lòun sì dúró lé pé in fact orí ń fọ́ òun ringing tone marry come back to papa láti yẹn ó ń disturb òun pé òun ò tiẹ̀ fẹ́ gbọ́ mọ́ pé kọ́ tiẹ̀ jẹ́ kí ara òun tiẹ̀ kọ́kọ́ balẹ̀ nà pé bóyá tẹ́ everything bá die down wẹ́ ó ṣeé ṣe kí ọ̀rọ̀ wọn sì wọ òun létí but as at now kò sí nǹkan tó jọ òun ò nídìí anything called marriage òun ò nídìí ẹ̀ bàbá ní ok bàbá ẹ gbọ́ ṣé lóòótọ́ ni tẹ́ ẹ bá sẹ̀ǹdì owó sí owó kílẹ̀ yìí ń pè bàbá dẹ̀ jẹ́wọ́ lóòótọ́ pé lótìtọ́ àti lódodo àwọn ò differentiate owó yẹn àwọn ò sọ pé this money is for this money is for this but àwọn wò wípé ìyàwó àwọn ni ìyá ọmọ àwọn ni ọmọ àwọn wà lọ́wọ́ ẹ̀ táwọn bá sẹ̀ǹdì owó sí ó ti yẹ kó mọ̀ wípé owó ìtọ́jú ara ti àtọmọ náà nìkan tí àwọn ń ṣe fún gẹ́gẹ́ bí ọkọ tó wà kí ẹ̀ but àwọn kóòtù jẹ́ kó yé bàbá wa pé no ẹ̀yin náà kò kú ń bẹ̀ yẹn ẹ̀ bá ti má ṣe bẹ́ẹ̀ ẹ̀ bá ti differentiate owó yẹn fún pé wá o mi ò fún ẹ lówó yìí láti fi fa ojú ẹ mọ́ra o mi ò dẹ̀ fún ẹ lówó yìí láti fi bribe ẹ o mo fún ẹ lówó yìí láti fi tọ́jú ọmọ ẹ láti fi tọ́jú báyìí láti fi ṣe nǹkan báyìí ni o wọn ní ok bàbá bá yẹn ní ok tó bá yẹ pé bí ọ̀rọ̀ ṣe rí nìyẹn pé ẹ bá mi bẹ̀ pé kí ó má bínú ẹ bá mi bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ilé ẹjọ́ ẹ bá mi bá sọ̀rọ̀ ẹ bá mi pa àṣẹ fún pé kò síbi tó ń lọ o dandan ni o ọ̀run kú họ ni àparò ń kú sí o bí àwọn ilé ẹjọ́
bàbá ní kí ilé ẹjọ́ kán bá wọn bẹ Queen Naomi kán dẹ̀ bá wọn pàṣẹ fún pé kò síbi tó ń lọ o pé ọ̀run kú họ òun làpá òun kú sí o àwọn ilé ẹjọ́ náà bá kọjú sí Naomi ṣé ẹ kúkú mọ̀ pé nígbà míì ohun tó bá ń dun olóko òun ni àparò tó máa fi ń ṣe ẹ̀rínrín àwọn ilé ẹjọ́ náà bá dẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ òfin ilé ẹjọ́ náà kí ilé ẹjọ́ tó lè dé stage wípé wọ́n máa túyàn ká kí ilé ẹjọ́ tó lè débi wípé wọ́n máa sọ pé ó yá ìwọ ọkọ gbà báyìí ìwọ ìyàwó gbà báyìí mi ò sọ ilé ẹjọ́ àwọn ìlú bòmí o bọ̀ ilé ẹjọ́ tiwa ní Nàìjíríà ìtorí mo ti witness ẹ̀ bí ẹ̀ẹ̀mẹ́ta kò ṣẹlẹ̀ sí mi o kò ṣẹlẹ̀ sí mi o but mo ti witness ẹ̀ lọ́dọ̀ wọn uncle wa kan àwọn ọ̀rẹ́ wa kan tó yẹ pé tọ́wọ́ wọn bá dé kóòtù bẹ́ẹ̀ yẹn in fact if care is not take wá lè ní wá lọ́la wá lè ní wá lọ́la gan-an títẹ̀ yín gan fi máa parí ìjà yín gan ẹ̀ nímọ̀ torí pé kí ni wọ́n máa ń sọ wípé àwọn ò sí nínú pé káwọn bà nǹkan jẹ́ kí àwọn tún nǹkan tò òun làwọn wà pé tọ́wọ́n bá ti wá rí pé ó ti wá di pé ó ti ń fẹ́ di pé ó fẹ́ mú ẹ̀mí ẹnìkan lọ ìgbà yẹn náà wọ́n ṣe máa rò pé kó tó di wípé ẹ̀mí èèyàn kan máa bọ́ fún kan bẹ́ẹ̀ ká tètè pè wọ́n níyà so mo rò pé òun làwọn ilé ẹjọ́ tó ń ṣe ń bẹ̀ yẹn wọ́n bá dẹ̀ kọjú sí Naomi pé aunty Naomi sister Naomi olórí Naomi ẹrọkùnrin tó ń rá bàbà fún yín báyìí ẹrọkùnrin tó ń dọ̀bálẹ̀ fún yín báyìí ẹrọkùnrin tó ń ṣìpẹ̀ fún yín báyìí tètè ya bẹ́ẹ̀ mọ́ àìmọye ọkùnrin ń ta tẹ́ pé wọn ò má ti ẹ̀rọ bóyá o padà wá sílé àbó o padà wá sílé o ẹ má dẹ̀ tún gbàgbé ẹni tó ń bẹ̀ yín yìí ọlọ́lá èèyàn kàǹkà láwùjọ mà ní ẹ mà lọ́kìkẹ́ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn tó bá yẹ pé bí irú èmi lẹ́yìn ni o kémi ti ẹ̀rọ́kùnrin kan kó tiẹ̀ máa bẹ̀ mí báyìí inú mi máa dùn ni ẹ wo bí àwọn ilé ẹjọ́ wọ́n ṣe ń dọ́gbọ́n pàrọwà fún Queen Naomi but gbogbo wọn kọ́ ni wọ́n dé ààfin wọn ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin tẹ́ ẹ bá gbàgbé pé mo sọ nínú àwọn fídíò tó kọjá yìí pé kí obìnrin tó lè sọ wípé ilé ọlá rẹ̀ ilé ìgbádùn rẹ̀ tó kún fún wàrà àti oyin kí wo gbogbo alámọ ẹ̀yin ìyá wa ẹ má bínú o mi ò bú yín mi ò dẹ̀ sọ̀rọ̀ sí yín o àwọn ìyá wa láìkí ilé ọlá wọ́n láìkí ibi tó bá tutù ẹgbẹ́ táwọn Yorùbá ń sọ pé ọ̀pọ̀ lórí ibi tó tutù tó bá sí àwọn ìyá wa àwọn sísítà wa wọ́n láìkí ibi tó bá tutù wọ́n láìkí ibi tó bá rọ̀ṣọ̀ mi wọ́n láìkí ọbẹ̀ tó bá ti jiná kọ́kàn débẹ̀ kan ti ṣe bí ìbọ̀ kan máa bù ni báwọn ìyá wa ṣe láìkí ẹ nìyẹn ẹ máa wash àwọn ìyá wa àwọn sísítà wa wọn ò fẹ́ lọ sílé tọ́mọ̀ pé struggle continue àfi tó bá bá wọn lójijì àfi tó bá ká wọn mọ́kànnà obìnrin wọn lè máa rí tó máa jíǹjì sá pé ilé struggle continue ni mo fẹ́ lọ irọ́ o ibi tó ti tutù tọ́bẹ̀ ti jiná ibẹ̀ ni wọ́n fẹ́ lọ ẹ wá rí Naomi ó wá sọ pé ibi tọ́bẹ̀ ti jiná tó ti tutù yẹn òun ò fẹ́ ibẹ̀ mọ́ ẹ rò pójú lásán ni ṣé ẹ rò pójú lásán ni ó mọ̀ ṣe wò pé àwọn kóòtù tó ń plead fún yẹn gbẹ́ iṣẹ́ tí wọ́n ni wọ́n ń ṣe bọ́n ṣe train wọn bọ́n ṣe kọ́ wọn bó ṣe wà lábẹ́ òfin òun ni wọ́n ń ṣe torí pé kí ni àwọn gan máa mọ̀ wípé ohun tó fi lè mú arábìnrin tó kù ní ilé ọlá tó lóun ò padà síbẹ̀ mọ́ ó ti yẹ kẹ́ ẹ mọ̀ pé ohun tó wà nílé ọlá yẹn ìyọnu ni wọ́n á sọ pé ìyọnu ni so ká má fọ̀rọ̀ gùn Naomi jẹ́ kó yé wọn bẹ̀ pé àníṣe òun ò ṣe mọ́sẹ́ kí ilé ẹjọ́ bá òun sọ fún wọn pé kí ọba kó tú okùn kúrò lọ́rùn òun kó yé kọrin ìfẹ́ sóhun létí mọ́ ríngì tòun fẹ́ yẹn ó ń dè stop òun lọ́wọ́ tó tóun wá yìí ó ń dè stop òun ẹni tó nífẹ̀ẹ́ mi ẹjọ́ mo tún bẹ̀yìn lẹ́ẹ̀kan sí ẹ ò ní rí gbé sọnù bí òṣèbí ọmọ ẹ bá mi share fídíò yìí so kí àwọn tí wọn mọ nǹkan tó ṣẹlẹ̀ kí wọ́n lè máa gbọ́ làbárì àbábọ̀ pé ókè o níbo ni ọ̀rọ̀ Ọọ̀ni of Ifẹ̀ àti Queen Naomi níbo ló gbé dé o ṣé mọ̀ pé àná ni mo sì fún yín ní fídíò kan àná kan èní ni mo sì fún yín ní fídíò kan tí mo sọ fún yín pé wọ́n ti suspend bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ látàrí nǹkan tí one of àwọn olórí wọn tó tún ṣe
ẹ ti rí i pé ààfin yẹn ó ń gbóná ṣé wàá fi yẹn náà la tún fẹ́ kí Naomi padà sí ó dẹ̀ lóhun ò lọ ẹ jọ̀ọ́ ẹ̀yin lólùfẹ́ mi ṣé bí Naomi ṣe gbé bàbá wa Ọ̀nà Ifẹ̀ lọ sí customary court yẹn ṣé nǹkan tó ṣe dáa àbókù díẹ̀ káàtó torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń sọ pé nǹkan tí Naomi ṣe yẹn ó kù díẹ̀ káàtó kódà obìnrin bíi ti tiẹ̀ ó tún sọ wípé no nǹkan tí Naomi ṣe yẹn ó kù díẹ̀ káàtó kò yẹ kó gbé bàbá lọ sí court pé who is she tó máa lè gbé bàbá lọ sí court kí ló ń jó lọ́wọ́ tí ò fi jólẹ̀ ṣe bí bàbá nífẹ̀ẹ́ ni bàbá ṣíṣe ń patronize ẹ̀ pé kò lẹ́tọ̀ọ́ àti gbé bàbá lọ sí court but nígbà tí Queen Naomi dẹ̀ sọ pé òun ò ṣe mọ́ tí bàbá dẹ̀ tó ń fi ikú dẹ́rù bà ẹjọ́ tó bá yẹ pé ẹ̀yin náà ni kí ni ìgbésẹ̀ tẹ́ máa gbé ẹ̀yin lólùfẹ́ mi ẹjọ́ ẹ bá mi fi ọkàn yẹn hàn lábẹ́ comment section tó bá yẹ pé ẹ̀yin ni ọ́ ẹ̀yin bàbá wa tírú ẹ̀ ṣẹlẹ̀ sí ọmọ yín ẹ̀yin ìyá wa tírú ẹ̀ ṣẹlẹ̀ sí ọmọ yín kan irú ìgbésẹ̀ wo lè máa ní kí ọmọ yẹn gbé ọmọ yẹn ní ibi tó tán ní kóun padà sí ilé ikú ni òun ò dẹ̀ tí ì ṣetán àti kú òun ò padà síbẹ̀ bàbá dẹ̀ ń dandan pé kó padà wá síbẹ̀ ẹjọ́ tó bá yẹ pé ẹ̀yin ni irú ìmọ̀ràn wo lè máa gba ọmọ yín irú ìgbésẹ̀ wo lè máa ní kí ọmọ yín gbé tó bá yẹ pé èmi ni gẹ́gẹ́ bí ẹnìkan ọ̀nà tí ọmọ mi fi máa bọ́ nínú wàhálà yẹn òun lèmi náà máa wá o ìgbéyàwó kò ṣe dú ọ̀dà yìí ìgbéyàwó kò ṣe bó o bá ọ pa bó o bá ọ bù lẹ́sẹ̀ tó bá wọ̀ kájọ wà pọ̀ tí ò bá ti wọ̀ kó ní kálukú dẹ̀ máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ mi ṣe mọ̀ tí ìgbéyàwó wà nìyẹn kò ń ṣe ọ̀ǹtì tó bá kú ọ̀hún kú wọ̀ lápá ọ̀hún kú èmi èrò ọkàn tèmi lèmi sọ yẹn o ẹni nífẹ̀ẹ́ mi kí lè èrò ọkàn tiyín ẹ fi èrò ọkàn tiyín náà hàn lábẹ́ comment section ṣé nǹkan tí Naomi ṣe yẹn ṣódà lé ojú titi yín ẹ fi èrò ọkàn ẹ̀ hàn tí kò bá dáa ẹjọ́ ẹ jẹ́ kí n rí lábẹ́ comment section tiyín ká lè mọ̀ bóyá nǹkan tó ṣe yẹn ó dáa àbókù díẹ̀ káàtó ẹ lólùfẹ́ mi ẹ bá mi share fídíò yìí mo tún padà bọ̀ ire o.